tí a ò ẹ fojú ló ń jẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. ẹ tún kú déédé wòye ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ṣé àlàáfíà ní kálukú wá jí àbí ṣé iṣẹ́ ń lọ déédé àwọn tá a bá ti wà níbi iṣẹ́ ṣé gbogbo ọmọ Yorùbá ní tilé ní toko gbogbo wa là ń mọ̀ ń tẹ́tí gbọ́ ọ̀rọ̀ tí àwa kọ̀ọ̀kan nínú àwa ọmọ Yorùbá tá à ń ṣe blọ́gà tá a máa ń sọ. Ẹ dákun torí Ọlọ́run mo fẹ́ kí explanation mi yìí ó yé yín dáadáa bí mo ti fẹ́ ṣe. Orí mi ò dàrú mi ò ya wèrè. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan là ń dàrú nílẹ̀ Yorùbá fúnra wa. Èmi àti mọ́jọba lọ́rùn ọwọ́ wa ló dẹ̀ ti wá èmi àti máwọn olóṣèlú lọ́rùn èmi á láwọn ọba ni. Ẹ jọ̀ọ́ question tí mo béèrè pé ṣé Awíkonko fẹ́ dá ìjà àgbà méjì sílẹ̀ nílẹ̀ Yorùbá ni? It is capital no. Capital no. Awíkonko ò dájà àgbà méjì sílẹ̀ ní àárín àwọn àgbààgbà Yorùbá tàbí kí n sọ pé láàárín bàbá wa Aláàfin àti bàbá wa Ọọ̀ni. Mo fẹ́ ká fi etí ọpọlọ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Kò dájà lẹ̀ rárá. Ibi tó bá kù sí ni kẹ́yìn àgbààgbà kẹ́ ẹ gbani kúrò ńbẹ̀. Ibi tó bá kù sí. Tó bá jẹ́ wípé gbogbo àwọn allegation tí Awíkonko sọ nípa bàbá wa Aláàfin Ọ̀yọ́ tó bá jẹ́ lóòótọ́ ni ó kù díẹ̀ káàtó púpọ̀. Ó kù díẹ̀ káàtó púpọ̀. Àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn observe nǹkan tó ṣẹlẹ̀ yẹn. Èmi ó yẹ kí n wà níbí yẹn ń jọ yẹn ṣùgbọ́n mo ti wà ní Ọ̀yọ́ ó ti lé lọ́sẹ̀ méjì tá à ń ṣe rìhásà performance wa a day before that àṣeyẹ kábíyèsí inauguration wọn. So àwọn àsìkò tèmi pàjẹ́ yẹn ti pọ̀ jù mi tó lè dúró láti bá wọn ṣe ayẹyẹ yẹn ń jọ yẹn ni mo ṣe kúrò láàárọ̀ ọjọ́ Saturday. Now ibi tó yẹ kí ẹ bá irú mi ni but mo ti exhaust ara mi sí Ọ̀yọ́ kì í ṣe pé kò sówó lọ́wọ́ mi ṣùgbọ́n at least ó ti ń affect iṣẹ́ mi ó ti ń affect ilé mi ní ọ̀sẹ̀ méjì tí mo lọ lò yẹn. Tá a bá sọ wípé Awíkonko ọmọ tó ń sọ bí ìgbà táwa gan ò ní àròjinlẹ̀ rárá ni but ẹ rántí pé tí mò ń sọ ni pé tó bá jẹ́ pé àwọn nǹkan tí Awíkonko ṣàlàyé yẹn tó bá jẹ́ pé lóòótọ́ lórí bẹ́ẹ̀ kábíyèsí wa wádé ó kù díẹ̀ káàtó tó bá jẹ́ pé lóòótọ́ lórí bẹ́ẹ̀ ọmọ ò gbọ́dọ̀ dá bàbá ẹ̀ lẹ́bi ṣùgbọ́n ibi tá a bá dé lónìí
a ní láti sọ òótọ́ ọ̀rọ̀. Èmi kì í ṣe ọmọ Ifẹ̀, mi kì í sì sọ ọmọ Ọ̀yọ́, ọmọ Ìbàdàn ni mí. Àwọn alágbọ̀sódì lè ti gbà wọ́n lè máa sọ story nsìn ṣe bífẹ̀ ní gbogbo wa ti wá, mi ò dispute ẹ̀, mi sọ pé bífẹ̀ kọ́ láti wá, mi ò dispute ẹ̀, but ọmọ Ìbàdàn lèmi, Ìbàdàn náà bè mí sí, mi ì tẹ̀lé àwọn bàbá àgbà yẹn wá láti Ifẹ̀. Ibi tá a bìdẹ̀ bí ni sí làásì, even àwọn diaspora gan irú Amẹ́ríkà àti UK tí wọn ò bí wa sílùú wọn, wọ́n fún wa citizenship náà láfta tàbá ti lo ọdún mélòó kan. Tí Amẹ́ríkà bá lè fún ọmọ Yorùbá ní citizenship láì ṣe pé wọ́n bí sí ọ̀hún. So what are we talking about? Kí ló wá ní wá lára tí àwa ò fi ní gbà pé ọmọ Yorùbá ni wá? Ntẹ́ fi ń dá wàhálà lẹ́ńlẹ̀ Yorùbá. Òun ni mo fẹ́ sọ̀rọ̀ báyìí. Ẹ ń fi ìlú mi ẹ fi ń dá wàhálà lẹ̀, whereas ọmọ ìyá mi ló yẹ ká pé gbogbo ọmọ Yorùbá. Gbogbo ẹni tó bá ti jẹ́ pé ìlú mi nìkan, gbogbo àwọn ọ̀rọ̀ tèmi ń sọ yẹn, bàbá wa Adébára ní Jẹ̀bà, mi ò bá wọn tán náà. Mi ò ń sọmọ Ìlọrin kí n tó máa sọ gbogbo aburú tó ń ṣẹlẹ̀ nílọrin. Tó bá jẹ́ wípé gbogbo wa gọ̀ ni, ẹ rántí pé àwọn kan ti dìde lẹ́kọ̀ọ́ náà sọ pé Èkó ìṣẹ̀lẹ̀ Yorùbá rí náà. Ìgbà tí wàhálà dé bá Èkó, fídíò bíi 9 ni mo ṣe tí tá a rí pé àwọn àjòkúta mọ́ mi kan fẹ́ gba Èkó mọ́ ọmọ Yorùbá lọ́wọ́. Nǹkan tó bó ṣe yẹ kí Yorùbá máa ṣe nìyẹn. Tó bá ṣe Ìbàdàn náà ló ṣẹlẹ̀ sí, kí gbogbo wa rálé ràǹdẹ̀. Tó bá ṣe Oǹdó ló ṣẹlẹ̀ sí, kí gbogbo wa rálé ràǹdẹ̀. Àwa tá a tó ti wá ń wò wípé ókè, àti Ọọ̀ni àti Aláàfin, àwọn bàbá wa méjèèjì sì yọǹgì lọ́jọ́ orí. Tá a wò wípé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yẹn ó máa dópin lọ́tẹ̀ wọn. Ẹ̀yin lọ́mọdé, ẹ̀yin lẹ ní strength àti ṣe anything. Àsìkò tí yín máa worst ju tàwọn bàbá wa yẹn lọ nìyẹn, tó bá jẹ́ wípé yanjú àwọ̀ tí ń bẹ láàrin ara yín. Excuse me, ẹ má jẹ́ ká parọ́ tanra wa jẹ. Ní ìjà tí parọ́ tanra wa jẹ this time around. Mi ì sọ ọmọ ìlú kankan nínú méjèèjì. Ṣùgbọ́n tí gbogbo wa bá gbà pé Odùduwà ni bàbá wa, tẹ́nìkan bá ń rólé fún Odùduwà, ó yẹ ká pọ́nlé. Bàbá pè ní lórí ọba, mi rò pé anybody tí ì jí ọ̀hún, mi rò pé tí ì jayò pa. Ẹ wo, tó òtítọ́ ọ̀rọ̀ bá dé àá sọ, tí òtítọ́ ọ̀rọ̀ bá dé àá sọ. Ẹnìkan ò lè, gbogbo yín lè mọ gbogbo tí mo ti sọ sẹ́yìn lórí ọba wa Aláàfin Ọ̀yọ́ tuntun. Ṣùgbọ́n èmi ò ní báyàn sí ìdí ọ̀tẹ̀ this time around. Tí mò ń fẹ́ ní káàrin ọmọ Yorùbá ó tòrò. Gbogbo bíkíbi tí kò bá dẹ̀ tí àìtòrò yẹn bá ti ń wá, mo ṣe tán àti gbéná wojú wọn ńbẹ̀. Mi ò bẹ́ẹ̀ nìkankan sọ̀rọ̀, mi ò bẹ́ẹ̀ nìkankan sọ̀tà. Ọ̀rẹ́ Yorùbá ni mí, ọmọ Yorùbá ni mí. So bàbá Yorùbá ni mo jẹ́ fáwọn kan, ẹ̀gbọ́n Yorùbá ni mo jẹ́ fáwọn kan, ọmọ ni mo jẹ́ fáwọn kan. So this thing is getting out of hand. Ẹ jẹ́ àpàrọ̀ wa ká pé Ọ̀dọ̀fin wa ká bá sọ̀rọ̀ náà. Ọọ̀ni ọ̀fúnfẹ̀ rólé fún bàbá wa ni náà. Ṣé ó máa ń burú kí ọmọ bàbá ó ní ọ̀dọ̀wọ́ ọmọ òun lọ́rùn ni? So ó so possible ni. Ẹ gbàgbé lórí ìtàn bákan ní kíní kan, anybody tó bá jẹ́ Haúsá ló represent Ọọ̀ni nífẹ̀ẹ́, bàbá gbogbo Yorùbá ni. Kí ló tá a bá tiẹ̀ ń sọ, tá à ń ránpẹ́ sọ, tá a fẹ́ tẹ́ ó jẹ́ pé a kàn fẹ́ káwọn èèyàn rí bí ẹni pé a pẹ̀lú àwọn tó ń díjà lẹ̀. A mọ̀ tá à ń sọ náà, kì í ṣe pé a mọ̀ tá à ń sọ. Mi ò tí ì jáde báyìí kí n sọ bàbá, ẹ má jẹ́, àti ẹ̀yin bàbá àti ẹ̀yin ìyá wa tẹ́ wò wá, ẹ má jẹ́ ká parọ́ tara wa jẹ́. Enough is enough. Enough ọ̀rọ̀ èmi làgbà ìwọ làgbà. Enough is enough. Enough is enough. Ìgbà tí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ tí wọ́n dórí oyè, wọ́n nawọ́ ọ̀fẹ́,
wọ́n lọ kí bàbá wa Aláàfin Ọ̀yọ́ ó lè jẹ́ pé irú ẹ̀ ò tí wáyé lójú wa rí wọ́n lọ kí wọn náà fúnra wọn náà gbéra náà lọ síbẹ̀ ẹ dákun kí lèèyàn tó fi ń fẹ́ kíjà ò parí kí lèèyàn tó ṣe ń fẹ́ kíjà ò parí this time around truth must be told fẹ́ni tó bá fẹ́ gbọ́ kó gbọ́ ẹni tó bá fẹ́ gbọ́ kò sẹ́ni táwa yóò lè yagi orun pa o àfẹ́ni tó bá dúró tó fi ẹsẹ̀ rẹ̀ méjèèjì dúró tó dẹ̀ dúró gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kò sẹ́ni tí mi ò lè bú mo lè má bu ọlá bíjú abunú bọ̀ máa sọ nǹkan táwọn èèyàn fi mọ̀ pé o responsible o wúlò máa sọ sí yàn kí ló dé náà ṣéjà yóò ní parí ni ẹ wo ìjà Akíntọ́lá àtàwọn Awólọ́wọ̀ àtijọ́ sí náà ẹ tó fi ń balẹ̀ Yorùbá jẹ́ náà ní dísìndísìn kí ló dé náà sáyé ayé ẹ̀yin ọ̀bàlújẹ̀yẹ sáyé yín la wá ni gbogbo ẹni tó bá ń tún ilẹ̀ Yorùbá ṣe Ọlọ́run máa tún lé àtọ̀nà ẹ̀ ṣe ẹni tó bá ń bàjẹ́ Ọlọ́run máa balẹ̀ àtọ̀nà ẹ̀ jẹ́ ni kí ló dé kí la ṣe fún yín náà tó fi jẹ́ wípé àwọn olórí burúkú kan sàmọ́ ok ẹ̀ ní gbọ́ lẹ́nu Ọọ̀ni kó bú Aláàfin Ọ̀yọ́ ẹ̀ ní gbọ́ lẹ́nu Aláàfin Ọ̀yọ́ kó bú Ọọ̀ni àwa sọ̀pọ́tà yìí náà ni àwa sọ̀pọ́tà yìí náà ni bẹ́ẹ̀ àdèdè sọ̀pọ́tà àdèdè sọ̀pọ́tì oní ti kálukú wa ó ní tí kálukú wa kì í ṣe pé àdèdè sọ kì í ṣe pé ìdùnnú wa kọ́ ni ọ̀pọ̀lọpọ̀ wa ni kì í ṣe gbogbo wa ọ̀pọ̀lọpọ̀ wa ìdùnnú wa kọ́ la fi ń support ntàjẹ ni ntàjẹ ni òjì agbọ́n ṣe rí tá a bá ṣọ́ra ibi tá à ń bá ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá lọ yìí mi ò rí àpẹẹrẹ rere ń bẹ o mi ò ní parọ́ fún wa o mi ò rí àpẹẹrẹ rere ń bẹ o gbogbo èyí tí ẹ wá ń give comment pé brother mi tó sọ̀rọ̀ Awíkonko tẹ́ ẹ ní kò ṣe dáadáa ẹ withdraw ẹ o ó ṣe dáadáa o wàláhì ó ṣe dáadáa tó bá jẹ́ pé àwọn nǹkan tó sọ fún wa yìí tó bá jẹ́ pé lóòótọ́ ni a ní àwọn àgbààgbà tí wọ́n lè jáde tí wọ́n lè yanjú ọ̀rọ̀ yìí a ní àwọn very reasonable obas a dẹ̀ ní ọmọ Yorùbá tàtà bàbá wa Wọlé Ṣóyínká wà ń bẹ̀ kò kú bàbá Wọlé Ṣóyínká kí lẹ̀ ń wò ẹ dákun torí Ọlọ́run pẹ̀lú gbogbo ọmọ tọ́lọ́run fún yín láyé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ṣé ojú yín náà ni nǹkan yóò sì mọ fi bàjẹ́ lọ ni ẹ dẹ̀ ní sọ̀rọ̀ bàbá wa Olúgbọ́n tí ó jẹ́ pé gbogbo ọgbọ́n àti ìmọ̀ lọ́lọ́run fún yín tẹ́ẹ̀sì bẹ̀rù ẹ̀dá kan torí ẹ̀ tọrọ jẹ lọ́wọ́ anybody tó jẹ́ pé bọ́rọ̀ bá ṣe rí lẹ́ máa sọ èyí náà dẹ̀ ń wọ ọ̀rọ̀ yín ran bàbá èyí náà ń wọ ọ̀rọ̀ yín ran bàbá wa ní Ìjẹ̀bú bàbá wa ń Jẹ̀bú Òde Àwùjalẹ̀ bàbá wa Àwùjalẹ̀ ẹ̀yin níbi tí ayé respect yín dé ẹ ti dàgbà ẹ gbọ́dọ̀ fi dúkù tí ń bẹ láàrin àwọn ọba méjèèjì sí ayé lọ bàbá because àwọn èèyàn sì ń respect yín àwọn ọba ń respect yín àwọn ọmọ Yorùbá ń respect yín gọ́ọ̀mẹ̀ntì gan ń respect yín kí ló tó wá kù gbogbo yín dẹ̀ ń wo ọ̀rọ̀ yìí níran ó dẹ̀ ń yí síbi tí kò yẹ kó yí sí ó tilẹ̀ jẹ́ pé àwọn àṣìṣe kéékèèké náà wà nínú tí àbúrò mi sọ àwọn àṣìṣe kéékèèké wà o a ní láti parọ́ fúnra wa o àwọn àṣìṣe kéékèèké wà o nínú tí ó sọ àkọ́kọ́ ó súnmọ́ ọba kan jọba kan lọ tẹ́lẹ̀ ìyẹn ní gbogbo ọ̀rọ̀ tó sọ táwọn kọ̀ọ̀kan fi ń kó dànù torí pé bí ìgbà téèyàn ń gbìjà bàbá tiẹ̀ tó súnmọ́ ńlẹ̀ ń ṣe yẹn bí àwọn nǹkan ṣe rí ọ̀rọ̀ yẹn nìyẹn ọ̀rọ̀ yẹn ò dẹ̀ rí bẹ́ẹ̀ torí pé òtítọ́ ọ̀rọ̀ pọ̀ nínú àwọn ọ̀rọ̀ tó sọ ṣùgbọ́n àwọn nǹkan kan wà náà tó yẹ káwa náà gẹ́gẹ́ bí blogger tó yẹ ká sá fún a gbọ́dọ̀ fi ẹnu òdì sọ̀rọ̀ sí àwọn bàbá wa yìí
mi lọ fẹnu òdì sọ̀rọ̀ sí wọn ṣùgbọ́n ẹlẹ́kejì àwọn complain kan wà tó bad tí ò yẹ kó jáde lẹ́nu wa ìwọ ló sọ wípé nígbà tí bàbá wa Ọọ̀ni dé gómìnà dìde kí ló ń wá lọ wojú ìyàwó gómìnà ṣé gómìnà tó dìde yẹn ò ju ìyàwó ẹ̀ lọ ni why are you complaining why must you complain on that àwọn bàbá wa máa ń sọ wípé mo sọ́ọ̀rì láti sọ fẹ́yìn obìnrin pé ntọ́bìnrin bá ṣe tó right pé ó ṣe mistake ni kí ló kàn ọ́ pẹ̀lú àwọn obìnrin bẹ́ẹ̀ náà o tún wá ń rìfà ẹ̀ sí ìgbà kan pé ìgbà tí Olúbàdàn fẹ́ jẹ kinní kan kí ni ìtumọ̀ gbogbo yẹn ṣé ìwọ náà fẹ́ parí ìjà nìyẹn àbò fẹ́ dákun àwọn ń parí ìjà ní àbò fẹ́ dákun àwọn ibi tí àwọn ọ̀rọ̀ kan ti wáyé láti ẹnu rẹ̀ tèmi náà expect wọ́n wà o wàláì wọ́n wà o mo expect pé ó yẹ kó o sọ neutrally ló yẹ kó o sọ gbogbo àwọn nǹkan tó bá máa sọ because bàbá ẹ̀ l'Aláàfin bàbá ẹ̀ lọ ni àfi tí ìbá sọ ọmọ Yorùbá ló kù gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ ọmọ Yorùbá bàbá ẹ̀ l'Aláàfin bàbá ẹ̀ ní Ọọ̀ni kódà bàbá ẹ̀ l'Olúbàdàn pẹ̀lú gbogbo àwọn ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá a dẹ̀ wá ń fi gẹ̀gẹ̀ sàrùn tó bá jẹ́ pé lóòótọ́ ni Aláàfin ò send the invitation pé Ọọ̀ni ó burú jáì tó bá jẹ́ pé lóòótọ́ ni bàbá wa Aláàfin Ọ̀yọ́ ọ̀lànà wọn kí Ọọ̀ni tàbí wọn ọjọ́ sọ̀rọ̀ títí Ọọ̀ni fi kú òun bẹ́yẹn ó burú jáì tó bá jẹ́ pé wọn aláwọ̀ kí Ọọ̀ni sọ nǹkan kan nírú ìjókòó yẹn ó burú jáì kí nǹkan just to mention a few nínú àwọn ọ̀rọ̀ tó sọ nínú àwọn ọ̀rọ̀ tí àwọn nǹkan sọ ṣe rí ẹ̀yin èèyàn ẹ máa ti ń sáré búyàn jù ẹ máa ń sáré kọ̀ndẹ́mù nǹkan téèyàn bá sọ jù ẹ má ti torí pé ẹ súnmọ́ bàbá wa Aláàfin Ọ̀yọ́ kẹ́ ẹ máa kọ̀ndẹ́mù gbogbo nǹkan tí àwọn nǹkan sọ ọ̀pọ̀lọpọ̀ majority nǹkan tó sọ ló right lé lórí but nítorí pé ó jẹ́ ká ní ọmọ Ìjẹ̀bú ni ẹ ojú tẹ̀ ń fi wò yẹ kọ́ lẹ máa fi wò náà ká lọ́mọ Èkó lẹ́ni tó sọ̀rọ̀ yẹn ojú tẹ̀ ń fi wò yẹ kọ́ lẹ máa fi wò náà ojú tẹ̀ ń fi wò yẹn kọ́ lẹ máa fi wò mo dẹ̀ mọ àbúrò mi yẹn ṣe rí mi ìmọ̀ pé torí mi ẹ̀ máa ń sọ̀rọ̀ dáadáa mi ìmọ̀ pé kí n tó ṣe fídíò yìí ni mi ìmọ̀ pé because mi ò fẹ́ kódà bẹ́ẹ̀ pé nítorí pé mo pè bóyá ọ̀rọ̀ kan ló wá bá mi sọ tọ́rọ̀ yẹn tù mí nú tí mi fi ní lè fa fọ́ọ̀tì tiẹ̀ náà kéékèèké jáde but I refuse to call him a lè pera wa o láfítà tí fídíò yìí bá jáde in fact fídíò kan wà tó yẹ kó jáde síwájú fídíò yìí mi ní jí ó jáde eléyìí ni máa lò next ìsìn fídíò tí mò ń sọ lọ́wọ́ tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yóò jáde lénìí pẹ̀lú ògo Ọlọ́run yóò jáde lénìí kí ló mú àwọn èèyàn tán ṣe báyìí ná ọdún wo la fẹ́ dà nídìí gbọ́nmi sí omi òtó Ifẹ̀ àtọ̀yọ́ ẹ sì ń balẹ̀ Yorùbá jẹ́ ni ẹ̀yin méjèèjì ń balẹ̀ Yorùbá jẹ́ ni. nígbà tó yẹ sáwọn ará àtẹ̀lé àdáwà pé ó ti gbé owó jó fún náà ó gbé owó jó fún náà. a ti ń fọ eré rẹ̀ polongo rẹ̀ kó ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀ báyọ̀ ó ti dé o a ti fẹ́ máa ṣàfihàn rẹ̀ lórí ìkànnì o Ṣòkòtì TV eré oníṣe ta pàkọ́lé ẹ̀ ní eléwéjèwé ẹ wá wo bí wọ́n ṣe kóra wọn jọ tó ń tọ́ra wọn tó ń lọ́pọlọ fúnra wọn eléwéjèwé làwọn jọ máa wò lórí ìkànnì o Ṣòkòtì TV kọ́mẹ́dì ni ó kọjá bẹ́ẹ̀.
by popular demand. eré oníṣètò àpàkọ́lé ẹ̀ ní eléwé ń jẹwé. jàmbátà fún jàmbára. ó ti yaba ìta ó máa tẹ́ pẹpẹ rẹ̀ tẹ́ ó máa rí wò káàkiri àgbáyé lórí ìkànnì yìí. Sokoti TV YouTube channel. eléwé ń jẹwé bí wọ́n ṣe ń gbéra wọn rìn gbéra wọn wọṣẹ́ mugun. ọpọlọ bí wọ́n ṣe ń gbára wọn. àwọn ọlọ́gbọ́n tó kóra wọn jọ tó ń fi sàpá jẹun omi toru ẹni wọn nù gbẹ̀yìn. tíṣẹ́ bá lọ já. ìjàjàkú akátá ló máa gbẹ̀yìn eré ṣùgbọ́n. eléwé ń jẹwé ni o. Sunday April 6 ọdún yìí ló ti ń trẹ́ndì lórí YouTube Sokoti TV. kájọ máa wò kẹ́kọ̀ọ́ kọ́gbẹ́rẹ́ ní àríntàkìtì. eléwé ń jẹwé àwòtúnwò ní ẹgbà bẹ́ẹ̀. ẹ̀yin ni kọ́kọ́ Yorùbá, ẹ̀yin ni ẹ rẹpísẹ́ǹtì Yorùbá nídòmí yín ni ẹ̀yin ni kọ́kọ́ ní Yorùbá. Bàbá wa Odùduwà àbáyàn ń fẹ́ náà, kí ló ń dà wá láàmú. Bàbá wa Odùduwà àbáyàn nífẹ̀ẹ́, àwọn tó bá fẹ́ ìran wọn sì wà ń bẹ̀dì sí i. bí ọ̀bọ̀ wá síjà láàrin àwọn yẹn táwọn yẹn ò ní Odùduwà àbáwá ń fẹ́ nínú tí wọ́n bá wọn já irú ìjà yẹn tí wọ́n dẹ̀ dúró gẹ́gẹ́ bí fọ́lọ́wà Odùduwà tí wọ́n fi Odùduwà ṣe aṣíwájú. kí ló dé tọ́wọ́ dá wà láàmú wa bàjẹ́? kí ló dé tọ́wọ́ dá wà láàmú wa bàjẹ́? ẹ dákun kí kálukú ó fìdí mọ́lẹ̀ tó rẹ o. ìgbà tó lọ́wọ́ tó ṣe wọ́n pín Ọ̀ṣun àti Ọ̀yọ́ lọ́tọ̀ọ̀tọ̀. kálukú ni chairman ọba in their respective state. kí lẹ tó wá ẹ fẹ́ dọ́lọ́hun ni? ṣé ẹ fẹ́ dọ́lọ́hun ni? ẹ jẹ́ gbogbo wa pọ́n Ọ̀ọ̀nilé o. ẹ jẹ́ kí gbogbo wa pọ́n Ọ̀ọ̀nilé pé ó tiẹ̀ ń jókòó sórí àpèrè bàbá wa. ẹ jẹ́ ká pọ́n wọn lé o. téèyàn bá pọ́n wọn lé bígbà tí èèyàn ń dìtẹ̀ mọ́ àwọn fọ́fadà ẹ̀ ni. mi ò sọ̀rọ̀ ètò bá mi ò pọ̀ ọ̀rọ̀ ètò báyìí rí, ṣùgbọ́n àṣejù yìí ti wá ń fẹ́ pọ̀. àwa ti believe pé tọ́lọ́run bá jẹ́ kí ẹ̀yin méjèèjì tẹ́ ẹ ní ìrẹ́pọ̀. mo tó sọ nínú last video tí mo ṣe yẹ wípé tẹ́ ẹ bá ní ìrẹ́pọ̀ ẹ̀rù máa bà wá ibi tí ilẹ̀ Yorùbá máa bá dé láàrin ọdún kan. kí ló dé? àti ìwà sọ̀rọ̀ tán ẹ ti bẹ̀rẹ̀ gbọ́n mi sí omi òtó. ṣé báwọn bàbá tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ọ́ ṣé báwọn méjèèjì ti lọ? kí wá ní tí wá ṣe lè tó báyìí? ẹjọ́ wa dẹ̀ kọ́ ń táwọn olóṣèlú ń dálẹ̀ láàrin wa ló pọ̀ jù. ẹjọ́ àwọn olóṣèlú dẹ̀ kọ́ ẹ̀yin ọba tẹ̀ ń ṣòṣèlú náà lè kó bára yín. torí gbogbo political party ló yẹ kó wá bá ọba, kò yẹ kí wọ́n ti mọ̀ pé lágbájá lọ ẹnìkan tẹ̀lé débi pé ńgbà tó bá wá débẹ̀ tó bá ṣe nǹkan fún wọn á ní àwọn tó tẹ̀lé náà ṣe nǹkan fún. ohun tí ẹ̀yin náà fúnra ara yín tí ẹ̀ ń ṣe ó pọ̀ gan ni o. ohun tẹ́ ń ṣe pọ̀ gan ni o. ṣe rí bí ilẹ̀ Yorùbá ọba dá tílẹ̀ Yorùbá ó tòrò tí gbogbo nǹkan tá à ń sọ yìí táburú yẹn ò ní wáyé mọ́ tí kò ní sígbọ́n mi sí omi ò tó. àárín Aláàfin àti Ọ̀ọ̀ni gbọ́dọ̀ tòrò. gbogbo ẹnikẹ́ni tí ọba wá fẹ́ káàrin yẹn ó tòrò ilé àtọ̀dún tó ò ní tòrò. torí pé àti ìgbọ́rọ̀ rẹ̀ nu Ọ̀ọ̀ni rí kó mọ̀ bú Aláàfin àti ìgbọ́rọ̀ rẹ̀ nu Aláàfin náà kó mọ̀ bú Ọ̀ọ̀ni. àwa alágbọ̀ràndòyìn náà ní pírọ́blẹ̀mù bẹ̀. àwa alágbọ̀ràndòyìn ní pírọ́blẹ̀mù bẹ̀. téèyàn ọba dẹ̀ sọ́ra tí èèyàn ọba sọ́ra tí Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí ní wa iná jó ẹni náà, téèyàn ọba sọ́ra tọ́lọ́run bẹ̀rẹ̀ sí ní wa iná jó àwọn òbílẹ̀jẹ́ tó ń dalẹ̀ Yorùbá rú, gbogbo àìná láti máa káànú wọn a máa káànú wọn. èyí gbogbo pírọ́blẹ̀mù tá a ní sọ́ọ̀fù kankan. àwọn pírọ́blẹ̀mù tá a ní kò sí kankan tẹ́ sọ́ọ̀fù nínú ẹ̀. àwọn Fúlàní ń pa wá tán lọ ẹ̀ẹ̀jà nítorí ẹ̀ẹ̀jà lórí ìyẹn kẹ́ wò pé ẹni tí ò bá sọ̀pọ́ọ̀tì bá ṣe gbógun ti Fúlàní nínú àwọn ọba nǹkan báyìí la máa ṣe fún. wèrè kan ní kí wọ́n máa kó gbogbo Fúlàní kí gbogbo Fúlàní ọmọ bọ̀ sí domain tòun ẹ̀ẹ̀jà nítorí ìyẹn ṣe nǹkan kan fẹ́ nìyẹn. ìjà kí progress ọmọ wọ̀nyí nílẹ̀ Yorùbá níjà bẹ́ẹ̀ ń jà yín méjèèjì. ẹ jẹ́ ká fo orí fún ẹni tí bá ṣe tiẹ̀. èmi ò ní kéèyàn mọ́ sọ̀rọ̀ o, mi ní kéèyàn mọ́ sọ̀rọ̀ tó bá wù ú, bọ̀ ẹ jẹ́ ká fi orí fún ẹni tí orí ṣe tiẹ̀. bàbá wa ní Ifẹ̀
tí gbogbo wa gbà ní bàbá wa Odùduwà ní Ifẹ̀, tí gbogbo wa gbà pé bàbá tọ́sẹ̀ wà lẹ́nìyẹn. Orí àpèrè ẹ̀ ni Ọọ̀ni wà. Kí ló wá fẹ́ fàrífín? Kí ló fẹ́ fàrífín? Tí ó bá tọ́ sí Ọọ̀ni kò ní débẹ̀, wọn ò ní gbé síbẹ̀ náà. Ẹni tí wọ́n bá ti gbé síbẹ̀ yẹn ó yẹ kó ti di bàbá wa. Ó yẹ kó ti di bàbá wa. Ẹ wo, ẹ̀yin èèyàn mi ò kàn déédéé jáde. Kíní yìí bí mi nínú gan wípé ìjọ wo àti ìna ẹsẹ̀ kan sódò Ọọ̀ni ti fà tí méjèèjì bá wá wọdò tí ẹsẹ̀ méjèèjì bá wọdò ńkọ́, kí irú àwọn ó ṣe jẹ́ pé ẹ̀yin ọba lẹ́ẹ̀mọ́ balẹ̀ Yorùbá jẹ́. Why táwọn èèyàn yín bá dẹ̀ ń tì yín gan kò yẹ ká ẹ gba títì náà. Gbogbo yín làmọ̀ lórí pípé nídìí iṣẹ́ yín, successful man yín àti Aláàfin àti Ọọ̀ni, ẹ̀yin méjèèjì lẹ wà successful. Kí ló tó wá kù? Kí lẹ̀ ń wá? Àpẹẹlẹ wo lẹ tó ń wá? Kí ló dé tó jẹ́ pọ̀rọ̀ supremacy lẹ́sìn balẹ̀ Yorùbá jẹ́? Why? Èmi ń fi gbogbo ẹnu sọ wípé Ọọ̀ni wà lórí àpèrè bàbá ńlá bàbá wa. Ọọ̀ni ni olórí ọba ilẹ̀ Yorùbá. Mo sọ for the first time. Bẹ́ẹ̀ Ọọ̀ni ni olórí ọba. À ń pẹ́ sọ kí wọ́n má rí àwọn alágbádá náà wọ́n ń dá wàhálà rẹ̀, àbọ̀dọ̀ náà ń dá wàhálà rẹ̀. Adẹ̀ ń pẹ́ sọ. Síbẹ̀síbẹ̀ náà kò mú fún yín kí lẹ fẹ́ dà. Ẹ dọ́lọ́run ni. Ẹ ní dọ́lọ́run náà. Ẹ̀yẹ bá méjèèjì ò ní dọ́lọ́run náà. Àpẹẹrẹ wo ni a tó gbọ́dọ̀ ṣe? Kò sí ẹni tí mo pọ́nlé tó ọba láyé mi. Gbogbo ayé ló dẹ̀mọ̀ yẹn. Mo pa àwọn ọba lé o. Mi ì láwọn ọba olórí burúkú tí ò dé pè bí o. Mi ì láwọn ọba tó jẹ́ pé àsìkò tó yẹ kí wọ́n lò ń pè bí obìnrin ni wọ́n fi ń gbé lòtẹ́ẹ̀lì o. Mi ì láwọn olórí burúkú ni àwọn yẹn ń ṣe ọba o. Wọ́n kàn pè wọ́n lọ́ba ni o. Wọ́n ṣe mistake gbádé lọ́wọ́ lórí. Tí ìdílé wọn ọ̀dẹ̀ ní ìjọba mọ́ láéláé. Torí gbogbo ìtàn yín náà ò ní tẹ́lẹ̀. Gbogbo ìtàn yín ò ní tẹ́lẹ̀ náà. Irú orí burúkú wo nìyẹn? Ẹ wo, àwọn ọmọ Yorùbá a need láti ṣọ́ra. Ẹ má gbèsè yín ẹnì kankan mọ́, ẹ jẹ́ ká sọ òtítọ́ bó bá ṣe rí. Ẹ jẹ́ ká sọ òtítọ́ bó bá ṣe rí. Ọlọ́run Elédùmarè ń gbọ́. Mi ì fẹ́ mọ ntọ́ Ọọ̀ni fi ṣe wọ́. Mi ì fẹ́ mọ ntí Aláàfin fi ṣe wọ́. Ṣùgbọ́n èmi gbà pé nítorí wípé Ọọ̀ni jókòó sórí àga bàbá wa tí gbogbo wa àbí tá a ní sọ pé Odùduwà ṣe bàbá tóun. Bẹ́ẹ̀ ká ọmọ Yorùbá kan tí ó sọ pé Odùduwà ṣe bàbá àwọn. Bẹ́ẹ̀ ká rí. So ẹni tó bá wá gún wà sí orí àga bàbá wa, bàbá ni. Bàbá ni. Ó yà mí lẹ́nu báwa Yorùbá ti máa gbé ìtàn látorí kòdì. Ó yà mí lẹ́nu. Mi ì fẹ́ lọ sínú tàn. Mi ì fẹ́ lọ sínú tàn ẹnìkan ni aṣíwájú, ẹnìkan làbí kan. Mi ì fẹ́ lọ sínú tàn yẹn. Torí yẹn náà ò ní mí nì. Ẹnìkan náà bí kan yẹn kò ní mí nì. Ó ń wo Ọlọ́run nínú ọlá ńlá rẹ̀. Àkọ́bí yóò sì máa ṣẹrú àbígbẹ̀yìn. Ọlọ́run á fún àbígbẹ̀yìn ní gbogbo burújí. Kí lẹ́ sọ sírò yẹn? Mi ò fẹ́ sọ̀rọ̀ dé eré àyẹn. Ọ̀rọ̀ eré àyẹn kọ́ là ń sọ. Ọ̀rọ̀ ẹ̀tanú tí ń bẹ nínú yín. Ẹ̀tanú tí ń bẹ nínú pàápàá jùlọ èyí tẹ́ ń dá wàhálà lẹ̀ láàrin àwọn ọba yẹn. Ilé àtọ̀nà tí yín náà ò ní tòrò. Tẹ́ ẹ̀ bá yé dá wàhálà yẹn sílẹ̀. Kí ló dé náà? Kí ló dé? Ṣé Aláàfin máa ní Ọọ̀ni òun ṣe bàbá tòun ni? Ṣé Aláàfin máa sọ pé Ọọ̀ni kì í ṣe bàbá tòun ni? Bí ẹ̀ bá gbé táìtù yẹn lérí, kí ni ẹ̀ ń tọ̀ wá jẹ́ fún Aláàfin? Èmi ò ní kẹ́yọ̀ mọ́ jáde fún mi lórí eléyìí o. Èmi náà rẹ ibi tí mi ò fẹ́ sọ̀rọ̀ dé máa sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ. Ẹ dákun ẹni tí ó bá jáde kó jáde fún mi lórí ọ̀rọ̀ tí mo sọ yìí. For the first time tí màá kọ́kọ́ sọ rí, mo máa ń sọ láàrin àwọn ọ̀rẹ́ mi. But for the first time tí màá kọ́kọ́ sọ lórí ẹ̀rọ ayélujára, mi ò sọ rí. For the first time mo ń jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Ọọ̀ni ni bàbá wa nílẹ̀ Yorùbá. Ọọ̀ni ni tó bá tẹ̀ wá jẹ́ pé irú bàbá wa tó jẹ Ọọ̀ni sìn
tó bá jẹ́ wípé kì í ṣe táìtù Ọọ̀ni ló wà lórí wọn a lè ní òun kọ́ ni bàbá wa náà táìtù Ọọ̀ni ló wà lórí wọn tí ò bá dẹ̀ tọ́ sí wọn ò ní fi wọ́n jẹ́ àbí sáàmù ọmọ òye ránṣẹ́ látọ̀yọ́ ni láti ọjà láàfin àbámọ̀ ọmọ òye ránṣẹ́ láti Ìbàdàn àbí mo láti mọ̀ ọmọ òye ránṣẹ́ àwọn tó níláárí wà ní Ifẹ̀ náà tó níláárí gidi tó jẹ́ gbogbo téèyàn ní láyé gbogbo tẹ́ expect láyé ni wọ́n ní so sáà máa wọ́n ọmọ òye wọn lọ sí ibìkan ni àbí wọ́n sọ fún wa pé wọ́n kàn déédéé mú ẹni tó wà lórí oyè ń sìn gẹ́gẹ́ bí Ọọ̀ni ẹ má bínú mi ò yẹ pé mi ò dárúkọ wọn táìtù wọn ni wọ́n ń dárúkọ because mi fẹ́ ṣe mistake ṣe bàbá wa pátápátá làwọn méjèèjì bàbá wa pátápátá ẹnìkan mi ì dẹ̀ ní gbà kí ẹnìkan fi ẹnu àbùkù sọ̀rọ̀ sí wọn tí n bá lè máa gbìjà bàbá wa tó wà ní Jẹ́bà mo mọ tójú mi rí gbogbo ìgbà yẹn náà mo mọ báwọn kan ṣe ń fi kú wára wọn káàkiri láìṣe mi mo mọ gbogbo plan àwọn kan àwọn ibìkan wà tó jẹ́ pé mi ì lè dé bẹ́ẹ̀ ńgbà yẹn tí mi ì lè dé Ìwó mi ì ń déwò for a very long time ẹ̀rù kan ló ń bà mí mo ní àwọn even níwò gangan mo ní àwọn ọmọ ogun bẹ̀rẹ̀ pẹ́tẹ́ Ìwó ni mo ti join Àgbẹ̀kọ̀yà gangan àwọn ọmọ ẹgbẹ́ mi lórí ìbúra tó wà láàrin wa wọn ò ní wo kẹ́nìbọdì máa lù mí lójú wọn ṣùgbọ́n mo sá fún wàhálà ìwọ náà ẹ̀yin lè lọ bá ń bẹ̀ ni mò ń sá fún kì í ṣe Rashidi Elétékété ta ni Rashidi Elétékété ta ni bàbá tó bí gan bàbá tó bí Rashidi Elétékété ẹni oní ẹlifataisi ẹlẹ́gì yẹn ta ni bàbá yẹn dáadáa wo ni bàbá yẹn ṣe síbẹ̀ dáadáa wo ni bàbá yẹn ṣe bó ṣe fẹ́ gbalé ilé bó ṣe fẹ́ ṣe gbogbo ẹ̀ bó ṣe fẹ́ ṣe oríṣiríṣi tó fẹ́ gba mọ́tò mọ́ oní mọ́tò lọ gbogbo ẹ̀ náà la gbọ́ náà ìwọ tó rẹ́ǹtì ilé lọ́wọ́ èèyàn tó lọ ṣe ìwé ilé lẹ́yìn pé wọ́n ló nílé so irú ọmọ wo lọ á expect lára arú ẹni yẹn àfọmọ tó bá jọ ìyá ẹ̀ tí ò jọ bàbá yẹn lókù gbogbo yín lẹ́yìn tí mo kúrò àṣírí Elétékété bàbá ẹ̀ lọ́jọ́ báyìí tó ló ń jìbìtì gan ni bàbá ẹ̀ so ẹ̀yin èèyàn mi ò fẹ́ kí fídíò yìí ogún jù mo kàn fẹ́ fàsìkò sọ fún yín wípé eré oníṣe tí mo bẹ̀rẹ̀ sí ní rìlíìsì fún yín báyìí mo ti rìlíìsì ẹpísòdù kan ìwọ tó ò bá tí ì wò Eléwéńjewé lọ wò ó bóyá ìpè tàbádùá ló tọ́ sí mi fi ránṣẹ́ ìwọ tó ò bá tí ì wò Eléwéńjewé lọ wò ó pẹ̀lú ògo Ọlọ́run every Saturday la máa rìlíìsì ẹ̀ láago 5 Nigeria time tí Saturday tí ń bọ̀ yìí on the 12 yóò jáde ní ọjọ́ Saturday yẹn so bóyá yẹn náà ni ó tó wá mú gbàtàwọn bóyá ẹni tí ò wo 1 tó bá wo 2 yẹn ni ó tó wá mú ọ padà lọ wo 1 so ọ̀sẹ̀ 13 ni ọ̀sẹ̀ àkọ́kọ́ ló lọ yẹn mo dẹ̀ tó ń fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ yẹn tẹ́ lù mí lọ́gọ̀ ẹnu pé ilé àtọ̀nà yín náà ò ní bàjẹ́ Ọlọ́run á máa gbé yín ga torí mi ò very few people tó sọ̀rọ̀ tàbí tó pè mí tàbí tán text mi privately mi yẹn fà nígbàgbọ́ pé mo lè rí irú àpọ́nlé àti iyì tó bẹ́yẹn lórí sinimá yẹn so ẹ dákun torí Ọlọ́run ẹ mọ expect ẹ ní ọjọ́ Saturday ẹ̀yin yẹn mi ọ̀rọ̀ tí mo bá wà ò ní jù báyìí lọ kẹrù ọmọ rẹ̀ ẹrú kí wọ́fà ọmọ rẹ̀ nú wọ́fà kọ́mọ ìlú ọ̀yàn fanda ẹ wo gbogbo àpọ́nlé tá à ń fún bàbá wa yìí ok àwọn tán rí wọn fíṣẹ́ yìí ṣe pa wọ́n ni so kí ló sọ fún yín pàwọ́ ò lè rí yín fi tá a bá ti ní ọ̀nà rí tẹ̀yìn ní igbó yẹn náà lẹ́ẹ̀mọ̀ gbà lọ àwa náà ń sọ̀rọ̀ o ìgbà yẹn lẹ́ẹ̀mọ̀ pé àwa náà wọn ò jó wa lẹ́nu o wọn ò jó ẹnu wa o
wọn àdé ẹran papọ̀. So ẹ jẹ́ kí a mọ àgbàlagbà ká mọ àgbàlẹ́gbọ̀n. Gbogbo ẹnu ni mo fi lè sọ wípé níwọ̀n bá àgbà tó jẹ́ wípé orí àtìpó bàbá wa òun ni Ọọ̀ni wà yẹn, bàbá gbogbo wa lọ ni, bàbá tó bí wa ló represent. So tá a bá dẹ̀ ti lè bú bàbá wa àníìdá ti bú, tá a bá lè rí bàbá wa fi àníìdá ti rí fún. I don't want to go to anybody's personality, but wọ́n ti fi Ọọ̀ni jọ ni, wọ́n ti fi Aláàfin jẹ àfẹ́ Aláàfin. Ó lè ti ṣẹ̀wọ́ rí, wọ́n lè ti ṣẹ̀yìn rí, wọ́n lè ṣe kinní kan nígbà ìgbà yẹn nìyẹn. So ẹ̀yin yẹn mi, mo kí yín, mo dúpẹ́ lọ́wọ́ yín, ojú òní tì yín, àní fi aburú gbà lọ́wọ́ ara wa. Mo kí yín pé ojú ọ̀fẹ́ la kù.